káyé gbọ́ ní ìròyìn. ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. ẹ kú dédé àsìkò yìí ò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. ìròyìn káyé gbọ́ ni mo mú wá sétí ìgbọ̀yìn láti ìkànnì Jígí Alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. Ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Iná jó ọjà Kárú ní ìlú Àbújá. Àwọn 5 pàdánù ẹ̀mí wọn nínú ìkọlù tó wáyé ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Taraba. Àjọ EFCC ti mú àwọn afurasí 10 tó ń lu jìbìtì lórí ìtàkùn àgbáyé ní ìlú Àbújá. Aránṣọ kan ẹni ọdún 44 ni wọ́n ti mú fún ẹ̀sùn ìpànìyàn. Ní ìpínlẹ̀ Kogi, ìbúgbàmù afẹ́fẹ́ gáàsì jó ilégbèé àti ṣọ́ọ̀bù. Kí n tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dé òkè lọ́hùn fún ìpolówó ọjà. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Iná jó ọjà Kárú ní ìlú Àbújá. Ọjà Kárú tó wà ní olú ìlú ilẹ̀ wa Àbújá ní iná ti jó ní ọjọ́bọ̀ Thursday. Abíọ́lá Adébáyọ̀ tó jẹ́ adarí àgbà fún àjọ panápaná ló fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, tí ó sì ní àwọn òṣìṣẹ́ panápaná ti wà níbẹ̀ láti dáwọ́ iná náà dúró. Iná náà ló ní ó bẹ̀rẹ̀ ní aago 8 alẹ́, tí ó sì bà nǹkan ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ nínú ọjà náà. Ohun tó ṣokùnfà iná náà ni wọn kò tíì mọ̀ báyìí. Àwọn 5 pàdánù ẹ̀mí wọn nínú ìkọlù tó wáyé ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Taraba. Ènìyàn 5 ni wọ́n ní wọ́n ti pàdánù ẹ̀mí wọn látàrí ìkọlù tó wáyé ní ọjọ́rú Wednesday ní agbègbè 2 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Taraba. Ìkọlù náà ló wáyé ní ìjọba ìbílẹ̀ Gashaka àti Wukari. Nígbàtí ìkọlù Gashaka gbẹ̀mí ènìyàn 3, àwọn tó pàdánù ẹ̀mí wọn ni Malam Adamu Yahaya ẹni 40 ọdún, Abdul Yahaya ẹni ọdún 52 àti Nuhu Yahaya ẹni ọdún 42. Ní Wukari, àwọn àgbẹ̀ 2 náà tún pàdánù ẹ̀mí wọn. Alága kanṣu fún Wukari, Ismaila Dauda, ló sọ èyí di mímọ̀, tí ó sì ní kí Ọlọ́run tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Bákan náà ni alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà, Gambo Kwache, fìdí ìkọlù náà múlẹ̀, tí ó sì ní àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí àti pé gbogbo agbára àwọn ni àwọn yóò sà láti mú àwọn tó wà nídìí ìkọlù náà. Àjọ EFCC ti mú àwọn afurasí 10 tó ń lu jìbìtì lórí ìtàkùn àgbáyé ní ìlú Àbújá. Kò dín ní ènìyàn 10 tí ọwọ́ àjọ EFCC ti tẹ̀ lórí ẹ̀sùn lílu jìbìtì lórí ìtàkùn àgbáyé ní olú ìlú ilẹ̀ wa Àbújá ní ọjọ́bọ̀ Thursday. Ọwọ́ tẹ àwọn afurasí náà ní agbègbè Dawaki ní ìlú Àbújá lẹ́yìn ìtalólobó tí wọ́n rí gbà. Àjọ náà ní àwọn gba oríṣiríṣi ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ̀rọ ayárabíàṣá àti oríṣiríṣi ọkọ̀ padà lọ́wọ́ àwọn afurasí náà, tí wọ́n sì ní wọn yóò mójú wọn ba ilé ẹjọ́ ní kété tí ìwádìí àwọn bá parí. Aránṣọ kan ẹni ọdún 44 ni wọ́n ti mú fún ẹ̀sùn apànìyàn. Ilé-iṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ní ọjọ́bọ̀ Thursday ti mú ọkùnrin ẹni ọdún 44 tó jẹ́ aránṣọ Usman Abubakar Shaba fún ẹ̀sùn pé ó ṣokùnfà ikú Usman Ahmed. Wọ́n gbé e lọ síwájú ilé ẹjọ́ gíga tó kalẹ̀ sí Ìkẹjà níwájú onídàájọ́ Gàlá, níbi tí wọ́n ti fi ẹ̀sùn ìpànìyàn kàn án. Wọ́n ní Usman Abubakar Shaba ló lu Usman Ahmed tó sì fún pa, gẹ́gẹ́ bí OA Azeez tó wọ́ lọ ilé ẹjọ́ ṣe sọ pé ó jẹ̀bi ẹ̀sùn náà ní èyí tó lòdì sí òfin ti ìpínlẹ̀ Èkó ti ọdún 2015. Olùjẹ́jọ́ wá ní òun kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan òun. Adájọ́ wá sún ìgbẹ́jọ́ rẹ̀ sí ọjọ́ 7
oṣù kẹwàá ọdún 2024. Ní ìpínlẹ̀ Kogi, ìbúgbàmù afẹ́fẹ́ gáàsì jó ilégbèé àti ṣọ́ọ̀bù. Dúkìá tí owó rẹ̀ tó ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù ni wọ́n ní iná bàjẹ́ látàrí ìbúgbàmù afẹ́fẹ́ gáàsì tó jó ilégbèé àti àwọn ilé ìtajà ní agbègbè Jamata ní ìjọba ìbílẹ̀ Lọ́kọ́jà ní ìpínlẹ̀ Kogi. Ìjàmbá náà ló ṣẹlẹ̀ ní ọjọ́rú Wednesday lẹ́yìn tí ìbúgbàmù afẹ́fẹ́ gáàsì wáyé láti ọ̀kan nínú àwọn ilé ìtajà tó wà lábẹ́ ilégbèé kan tí ó sì jó ilé náà kanlẹ̀. Akọ̀wé àgbà fún ẹ̀ka tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ náà, Alhaji Mukhtar Atima, ló fi èyí léde ní ọjọ́bọ̀ Thursday ní kété tí ó ṣe àbẹ̀wò sí àwọn tó lùgbàdì ìjàmbá náà, tí ó sì kọ́wọ̀ọ́rìn pẹ̀lú alága ìjọba ìbílẹ̀ Lọ́kọ́jà Abdullahi Ademu àti àwọn aláṣẹ àti olùdarí àjọ SEMA. Agbẹnusọ fún ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ náà, Títìjání Ẹ̀báyò, ṣojú fún ní ìjọba yóò dìde ìrànwọ́ fún àwọn tó lùgbàdì ìjàmbá náà. Kò ní jù báyìí lọ lórí ìròyìn káyégbọ́ fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jígí Alára. Káfíńre pàdé o. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.